Àlàáfíà fún gbogbo ẹlẹ́sìn ìgbàgbọ́. Mo ṣe sàlámù alékún wàrámọ̀tìláì wàbárakàtù fún gbogbo ẹlẹ́sìn ìmàle pátápátá. Bẹ́ẹ̀ ni mo ṣe àbọrúbọyè àbọ̀ ìbọn ṣíṣe fún gbogbo ẹlẹ́sìn àbáláyé. Nítorí pé ewúrẹ́ tó wọlé tí ò kágò ó di ẹran àmúso. Àgùntàn tó wọlé tí ò kágò ó di ẹran àmújẹyọ. Ẹ má jẹ́ kí n fi ẹsẹ̀ sílẹ̀ kí n fi ẹnu kọ. Orúkọ ti tèmi ni Olúwatóminsìn ọmọ Òdúnúgà. Ohun ìfẹ́ sọ mí dà ní àkọ́lé ètò tí mo mú wá fún yín lọ́jọ́ tòní. Ohun ìfẹ́ sọ mí dà. Ṣé ìfẹ́ a máa tún ni dání? Àbí ìfẹ́ a máa sọ ní dọ̀dẹ̀? Àbí ìfẹ́ a máa kọ́ni ní ẹ̀kọ́? Ó dọwọ́ èmi àti yín. Ẹ farabalẹ̀ kẹ́ fìdílé nǹkan kẹ́ fetí gbéyàwó ọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ báyìí òun ni ọmọ ilé tí ń jẹ. Ọmọbìnrin kan tó ń pè ní Olúwatóyìn ló mú ètò ọ̀rọ̀ ayé ẹ̀ wá sí ó gbẹnu tán tó ní kí ọmọ ènìyàn fi ṣe àríkọ́gbọ́n. Ó ní kó wo ohun ìfẹ́ sọ òun dà. Ó ní kó wo ohun tí ìfẹ́ fi ṣe òun. Ẹ bá mi fìdílé nǹkan kẹjẹ́ a máa bá ètò yìí ká lọ. Ó ní orúkọ ọkọ òun a máa jẹ́ Adémọ́lá. Orúkọ ti tòun Olúwatóyìn. Màá sọ díẹ̀ fún yín nípa background Olúwatóyìn àti díẹ̀ nípa background Adémọ́lá. Ká lè jọ mọ ibi tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ àti ibi tí wọ́n bá ọ̀rọ̀ ayé wọn dé. Olúwatóyìn jẹ́ ọmọ tí ó jáde ní ìdílé olówó tí àwọn òbí rẹ̀ ní nǹkan. Àmọ́ àbíkú da ìyá Tóyìn láàmú gidigidi. Ó ní inú ìkúnlẹ̀ 11 Olúwatóyìn nìkan ṣoṣo ló kù lọ́wọ́ àwọn òbí ẹ̀. Mo gbà á ládùúrà fún gbogbo abiyamọ tó ń wò mí. Ọmọ aráyé ò ní fi pàṣán ọmọ nù pa. Wọn ò ní fi ọmọ wa pa wá lẹ́kún. Àmọ́ nínú ìdílé Adémọ́lá 9 ni wọ́n. Adémọ́lá làkọ́bí. Àmọ́ wọn ò lówó. Oúnjẹ àárọ̀ ò bá talẹ́ fún wọn. Bẹ́ẹ̀ ni talẹ́ ò bá tàárọ̀. Ohun tí wọ́n bá rí ni wọ́n ń jẹ. Wọn ò jẹ ohun tó wù wọ́n. Ilé ìwé wá pa Olúwatóyìn àti Adémọ́lá pọ̀. Wọ́n jọ ń lọ sílé ìwé ẹ̀kọ́ kan náà. Ilé ìwé ẹ̀kọ́ girama. Àmọ́ Olúwatóyìn jẹ́ ẹni tó yẹ pé orí rẹ̀ ò jí sí ìwé. Tí wọ́n bá kọ́ ní nǹkan nísìnyí ká tó rí ìṣẹ́jú rẹpẹtẹ ó ti gbàgbé. Àmọ́ Adémọ́lá jẹ́ ọmọ tó brilliant tó mọ ìwé àmọ́ kò sí owó. Eléyìí jẹ́ kí ọ̀rọ̀ wọn jọ wọ̀ nítorí pé tó bá di ìgbà tí Olúwatóyìn fẹ́ ṣe assignment Adémọ́lá ló ràn án lọ́wọ́. Tó bá di ibi tó ti fẹ́ ṣe classwork a máa jí Adémọ́lá wò kó tó lè pass ìdánwò ẹ̀. Kódà bí tíṣà bá wọlé tán bá fẹ́ na Olúwatóyìn pé ó ṣe ẹ̀kọ́ àmúrelé ẹ ó ṣe assignment ẹ, Adémọ́lá máa jáde síta pé ẹ nà mí, ẹ fi Olúwatóyìn sílẹ̀. Èyí jẹ́ kí Olúwatóyìn nífẹ̀ẹ́ Adémọ́lá lọ́pọ̀lọpọ̀. A máa jí owó àwọn òbí ẹ̀ wá fún Adémọ́lá. Tó bá ní kán fẹ́ ṣe PTA tí Adémọ́lá ò rówó san, Olúwatóyìn a máa jí owó àwọn òbí ẹ̀. A máa gbé oúnjẹ àárọ̀ ẹ̀ wá fún. A máa fún ní oríṣiríṣi èso jẹ. Eléyìí jẹ́ kí ọ̀rọ̀ wọn wọ̀. Eléyìí jẹ́ kí eré wọn kó gbilẹ̀. Lẹ́yìn tí wọ́n parí ilé ìwé ẹ̀kọ́ girama, kò sí àǹfààní fún àwọn mọ̀lẹ́bí Adémọ́lá láti rán Adémọ́lá tẹ̀síwájú lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga tàmí sí yunifásítì. Inú Olúwatóyìn bàjẹ́ gidigidi pé ńbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀, báwo lòun ṣe fẹ́ ṣe. Ó lọ bá àwọn òbí rẹ̀ pé kán jọ̀ọ́ kán ran ọmọkùnrin yìí lọ́wọ́ léyìí tí ń ṣe Adémọ́lá. Wọ́n ní ọmọ ọlọ́mọ àti gbọ́ kí la máa ṣe sí. Wọ́n ní tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ibi tá a bá lè ràn dé là ń ràn dé. Nítorí pé ìyá Olúwatóyìn jẹ́ ọlọ́pọ̀ ọmọ ó gbà láti rán Adémọ́lá lọ school nítorí pé ó fẹ́ múnú Olúwatóyìn dùn. Bẹ́ẹ̀ lọ́bọ́ ṣe ń ṣe nìyẹn. Wọ́n máa ràn àti rọ́mú gángan ò máa ṣẹ̀yìn kánná àti rọ́mú gángan Adémọ́lá kò ṣẹ̀yìn kánná Olúwatóyìn.
ó dẹni tó ń lọ ilé ìwé ẹ̀kọ́ gíga bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó graduate ọlọ́run bá ṣe ó wá kù díẹ̀ péréte kan parí ilé ìwé ẹ̀kọ́ wọn ní àtàrí eré tó ń bára wọn ṣe Olúwatóyìn ti fall in love àmọ́ kò mọ bó ṣe lè gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà ni iná ìfẹ́ Olúwatóyìn ó ń jó lọ́kàn Adémọ́lá àmọ́ ọmọ Adémọ́lá ṣe ọkàn Akin ó kọ ẹnu ìfẹ́ sí Olúwatóyìn jẹ́ kó yé wa pé tí wọ́n bá ń gun ẹṣin nínú mi ní àkókò yẹn ó ní kò ní kọsẹ̀ láéláé ó jẹ́ Adémọ́lá ní òwò wọ́n bẹ̀rẹ̀ eré àníyàn wọn ó délé Olúwatóyìn sọ fún àwọn òbí ẹ̀ pé mọ́mì mi Adémọ́lá ni mo fẹ́ fi ṣe ọkọ báyìí ni báyìí kásà báyìí káwòdì ìyá Olúwatóyìn fárígá ó ní láéláé ọmọ lásán yẹn kí làwọn ẹbí ẹ ní kí ló fẹ́ kí n sọ fáwọn ọ̀rẹ́ tèmi kò ṣeé ṣe ìgbà tí Olúwatóyìn bẹ̀rẹ̀ sí ní kárí bọnú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ àwọn mọ̀lẹ́bí dá sí àwọn ará ọ̀rẹ́ dá sí wọ́n gbà wọ́n láyè láti fẹ́ra wọn wọ́n ṣe ìgbéyàwó fún wọn Adémọ́lá òkúkú ní nǹkan kan bẹ́ẹ̀ ṣe mọ̀ kò lówó wedding ring kò lówó aṣọ súùtù kò lówó aṣọ tó fẹ́ rà àmọ́ gbogbo ìnáwó náà látòkè délẹ̀ kò ṣẹ̀yìn Olúwatóyìn àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n gbà láti ṣègbéyàwó alárinrin fún wọn wọ́n gbà láti jẹ́ kán gbé pọ̀ ká tó dijú ká tó là ọjọ́ ń gorí ọjọ́ ìgbà ń gorí ìgbà Olúwatóyìn finú ṣoyún ó fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n ó bí ọmọ ọkùnrin fún Adémọ́lá wọ́n pe ọmọ náà ní Fẹ́mi àmọ́ lẹ́yìn tó ṣàbíamọ ìtàn ìfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní reduce ó bẹ̀rẹ̀ sí ní já wálẹ̀ lọ́kàn Adémọ́lá tolúwatóyìn bá gbégbá Adémọ́lá ní kò mọ̀ gbé tó bá gbé àwo á ní kò mọ̀ gbé ó ti wá jẹ́ Adémọ́lá kí ni mo ṣe fún ẹ bá ṣe bẹ̀rẹ̀ ìfẹ́ wa kọ́ leléyìí ó tiẹ̀ sọ ó ní nígbà tí ó kọ́kọ́ propose sóhun ìfẹ́ máa dùn ó ní ọjọ́ tóun jẹ ní ìhòòhò ó ló dì mọ́ ohun ara òun tutù inú òun dùn ọkàn òun balẹ̀ ó ní ṣùgbọ́n òun sọ fún pé òun ò tí ì mọ ọkùnrin ó ní ṣé lóòótọ́ that means I must be a lucky man yes you are ó ní ṣùgbọ́n òun fẹ́ kó jẹ́ pé ọkọ tóun bá fẹ́ ló máa jábàálẹ̀ òun alẹ́ ọjọ́ ìgbéyàwó wa dẹ̀ ló máa jẹ́ léléyìí tí Adémọ́lá tó gbà fún láti jẹ́ kó rí bẹ́ẹ̀ ó sọ ìtàn náà síwájú ńgbà náà nígbà tó ń ronú pé kí ló dé tó fi change sóhun ó ní ó dì mọ́ ohun ara òun tutù àwọn jọ wà níhòòhò ọmọlúàbí ó ní òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ kó tẹnu bọ̀ òun lẹ́nu wọ́n jọ kíìsì ara wọn ọkàn ẹ̀ balẹ̀ ó ló báṣọ lọ́rùn òun ó ní àwọn pàǹtí alásẹ̀yìn lòun wọ̀ ó ní báwo ló ṣe mọ̀ nǹkan tóun máa ń fẹ́ báwo ló ṣe mọ̀ nǹkan tó máa ń múnú òun dùn àmọ́ eléyìí ní kọ̀kọ́ òun máa ń like àwọn string pants yẹn ó ní ó daṣọ lè gbà kí n láì ní àṣebóhùn ti sọ fún ẹ pé ó dalẹ́ ọjọ́ ìgbéyàwó eléyìí tó mú lè rí ẹ̀ṣẹ̀ àmọ́ lẹ́yìn ìgbà tó ṣègbéyàwó ìtàn ni gbogbo nǹkan tá à ń sọ yìí padà tó bá gbégbá kò mọ̀ gbé tó bá gbé àwo kò mọ̀ gbé mọ́ ó ní kí lòun ṣe ó jí ní òru ọ̀gànjọ́ ọjọ́ kan ó ní Adémọ́lá wojú mi gbogbo nǹkan tí bá ṣe fún ẹni kò sọ I am ready to adjust kí ló fẹ́ ó lóò ṣe òun Adémọ́lá ti ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ọ̀rẹ́ bàbá mi ní gbogbo bàtà ń sọ yìí owó ti wà ọlá ti wà gbogbo nǹkan ti ń lọ létòlétò mò ń bọ̀ mi ò tí ì dé.